Aláròyé máa wí o. Ìfàsẹ́yìn nírú ìfẹ̀hónúhàn báyìí yóò mú bá Nàìjíríà, Òkúwọ̀bí ló sọ bẹ́ẹ̀. Látàrí bí ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá ṣe ṣòfò láwọn ìpínlẹ̀ kan lásìkò ìfẹ̀hónúhàn tí àwọn ọ̀dọ́ Nàìjíríà ṣe láwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè yìí, iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ti gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn láti jáwọ́ nínú ìwà yòówù tó bá lè mú ìpalára bá èèyàn tàbí dúkìá nínú ìwọ́de tí wọ́n ń ṣe ọ̀hún. Olùdarí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣe ìpolongo láti gbógun ti ẹgbẹ́ òkùnkùn, egbògi olóró àti ìwà ọ̀daràn lóníranran láwùjọ tí wọ́n ń pè ní Police Campaign Against Cousin and Other Vices POCACOF lórílẹ̀‐èdè yìí, CSP Ọlábísí Òkúwọ̀bí ló gba àwọn èèyàn nímọ̀ràn yìí nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn èyí tó tẹ Aláròyé lọ́wọ́. Òkúwọ̀bí, ẹni tó ti fìgbà kan jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ọ̀gá ọlọ́pàá tẹ̀sán Èjìgbò nípínlẹ̀ Èkó, sọ pé kò sóhun tó burú nínú ìfẹ̀hónúhàn nítorí ara àbùdá ìjọba àwa ara wa ní í ṣe, ṣùgbọ́n bí àwọn tó ń ṣètò ọ̀hún ṣe ń lo oore ọ̀fẹ́ ìgbésẹ̀ yìí láti hùwà ọ̀daràn ní kì í ṣe ohun tó bójúmu rárá. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìfẹ̀hónúhàn tó bá ti já sí pé à ń gbẹ̀mí èèyàn, à ń ba dúkìá jẹ́, kò sí àǹfààní kankan tó máa ṣe fún wa nílẹ̀ yìí. Ìfàsẹ́yìn nìkan ló máa mú bá àwọn èèyàn tó bá fara gbá nínú ìjàmbá yìí àti gbogbo orílẹ̀-èdè wa lápapọ̀. Nígbà tóun náà ń sọ̀rọ̀ lórí ìfẹ̀hónúhàn ọ̀hún, ọ̀gá àgbà àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè yìí pátápátá IGP Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun bu ẹnu àtẹ́ lu ìwà jàgídíjàgan táwọn olùfẹ̀hónúhàn ń hù láwọn ìpínlẹ̀ kan nílẹ̀ yìí, níbi tí wọ́n ti gbẹ̀mí ọ̀pọ̀ èèyàn tí àìmọye èèyàn sì farapa yánnayànna. Ọ̀gá àgbà àwọn ọlọ́pàá náà ní ohun ìbànújẹ́ ló jẹ́ pé àwọn tó ń fẹ̀hónúhàn kọlu àwọn agbófinró láwọn ìpínlẹ̀ bíi Kaduna, Kano, Gombe, ìlú Àbújá àtàwọn bòmíì. Bẹ́ẹ̀ lọ̀gá àgbà àwọn ọlọ́pàá nílẹ̀ yìí ṣe sọ. Ó fi kún un pé kó tó di pé àwọn ìwọ́de wọ̀nyí bẹ̀rẹ̀ láti kìlọ̀ fáwọn èèyàn láti rò ó dáadáa kí wọ́n tó gùn lé ìfẹ̀hónúhàn, nítorí ó ṣeé ṣe kí àwọn agbésùmọ̀mí lo oore ọ̀fẹ́ náà láti ṣiṣẹ́ ibi wọn. Ohun tó sì ṣẹlẹ̀ nípínlẹ̀ Borno gan nìyẹn, níbi tí àdó olóró ti déédéé bú gbàmù láàrin ibi tí wọ́n ti ń fẹ̀hónúhàn lọ́wọ́ tó gbẹ̀mí èèyàn 4 lójú ẹsẹ̀ tí ọ̀kẹ́ àìmọye èèyàn sì farapa. Nígbà tó ń rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti yàgò fún ọ̀rọ̀, ìwà tàbí ohunkóhun tó bá ní í ṣe pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìnmẹ̀sìn, CSP Òkúwọ̀bí gba àwọn tó ń fẹ̀hónúhàn nímọ̀ràn láti máa ṣe kinní náà nílànà ọmọlúàbí àti láti dènà ìjàmbá pẹ̀lú òfò ẹ̀mí àti dúkìá. Tẹ́ ò bá gbàgbé, láti Ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kẹjọ ọdún 2024 yìí làwọn ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè yìí tí kinní ọ̀hún sì já sí òfò ẹ̀mí àti dúkìá láwọn apá ibìkan nílẹ̀ wa, pẹ̀lú báwọn jàǹdùkú ṣe ń lo oore ọ̀fẹ́ ètò náà láti dá wàhálà sílẹ̀ tí wọ́n ń ba àwọn nǹkan jẹ́ tí wọ́n sì ń jí dúkìá aráàlú gbé lọ. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.